Àwòrò tí ń sọ fún ẹ ìwọ gangan ni tactless, insolent, impertinent yẹn and o kàn ń sọ gbogbo nǹkan tó ṣé o mọ̀ pé látijọ́ yìí mo máa ń rẹ́rìn tí bá ti ru gbogbo ọ̀rọ̀ ẹ màá rẹ́rìn mo ò ní dáhùn. I somehow have a soft mind for you. Mo rò pé o ṣì wà ní sáìdì àwọn ọlọ́gbọ́n díẹ̀ torí ó ní àwọn ibi tá a ti pàdé lóríṣiríṣi. But come to see it right now, tightness ẹ, rudeness ẹ, deliberate actions ẹ, ó kọjá nǹkan tí mi tẹ̀ fẹ́ máa sọ ń pa ẹ̀ sí. Kí ló ń sọ? The way tí o ṣe ń sọ̀rọ̀, ó ń sọ̀rọ̀ pẹ̀lú, ó ń sọ̀rọ̀ bíi pé nǹkan tó ń ṣe yìí ó right. Ó tún sọ pé èmi àti ṣé nítorí àtijọ́ ń sọ̀rọ̀ mo ti rí ẹ mo ti mọ̀ ẹ́ nà mo ti rí ẹ mo mọ ẹni tó jù mí mo mọ ẹni tí mo jù tí bá ti rí ẹ mo mọ ẹni tó jù mí. At the same time, I never disrespect you, never disrespected you. I've been always, laughing at your matter, at the point you solicited for me, you talk good, nice, you do this and that. I gave that to you. But at this point, I will never tolerate anybody. Ṣòfẹ́sọ̀ òyìnbó ni. I will never tolerate and to my insult me, to my insult integrity me. And tí mo mọ̀ pé gbogbo òyìnbó, let's fi òyìnbó ká fi fọ́ orí ara wa. Ṣòfẹ́sọ̀ òyìnbó ni. I'm ready for you because you need to get it to your scores. To your score. Ọpọlọ bí orí méjì dẹ̀ lónìí, I don't know. Nínú aṣojú ẹgbẹ́, let me tell you, if you don't know what it means you are representing your group. Oní group ti àwọn àwòrò ṣàṣà group ẹ, that's mo orúkọ group and I don't want to know. Ní bó ṣe mọ̀ mí, o ti rí mi, o mọ iye group tí mo ní. At least mo ní group bí mẹ́fà yàtọ̀ sáwọn farm group nǹkan group. At least mo lè ka bí group mẹ́fà tèmi nìkan ní. Ìyẹn ò mú mi gbowó nínú nǹkan àgbà sálárì ní nǹkan tá à ń sọ. Òótọ́ la fẹ́ ká máa sọ fúnra wa. Let's tell the truth and let the devil be ashamed. O lè sọ nǹkan tí èèyàn kan máa gbé wọnú group. This is not your group. Hear me clearly again. Let me tell you that. Hear me again and hear me clearly. Inú group yìí àtàwọn tẹjọ́ ń sọ̀rọ̀ àtàwọn tẹjọ́ ń gossip àtàwọn tẹjọ́ ń bára yín fà. Ẹ sọ fún ọpọlọ ara yín pé inú group yìí wà fún gbogbo ọmọ Yorùbá. Òmìnira ní Yorùbá, òmìnira 2022 àti YNN àti ìlànà àti èyí tó lànà gbogbo ẹ̀ ọmọ Yorùbá náà ni àwa la jọ ní group yìí. You are not gonna tell me what and what I will not post. I will post every fucking thing. Nísìnyí gangan mo ṣe wá bẹ̀rẹ̀ pẹ̀lú yín. Ṣé orí tẹ́lẹ̀ mú tìjú ṣífù ni mo ṣe ti ọwọ́ kù ẹni mò ń ṣe àmì tí ìpín kankan torí ṣífù ló jẹ́ mo ti rí a lot tí mo dẹ̀ mọ̀ pé ó wà against ọmọ ọlọ́mọ tí mi ìdẹ̀ fẹ́ mo fẹ́ máa ṣe àárọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. But you and some of you ẹ fẹ́ jẹ́ o sọ pé tó bá níyàn ní ṣògùn kà kíníkan mo rí gbọ́ nínú ìgbà tó ń sọ̀rọ̀ sí àjàkáyé. Tó bá ní kéèyàn náà máa ṣògùn kà lélẹ̀ pé kéèyàn náà máa ṣe nǹkan tó wù mí. Ẹ kàn fẹ́ ṣera yín léṣe ẹ máa ní BP lásán ni. Àtiwọ́ àtàwọn tẹjọ́ ń sọ̀rọ̀ káàkiri tẹ́ ń ṣe yánmayànmá tẹ́ ń larí mọ́lẹ̀. Gbogbo ìpè tó ń ṣẹṣẹ́ orí ẹ̀ ló lọ gbà bẹ́ẹ̀. Nítorí mo máa ń báyàn jà mi ò ń báyàn jà pé ká máa ṣépè fúnra wa. A lè jà gbàgbós. Even ká lè ra ánsìn ká fúnra wa ní blow. Ìyàn mí pé mo fẹ́ kó kú. Mo fẹ́ kó kàn feel mi ni. Feel my pain. Feel what I'm talking about.
You've been disrespectful to this Onitiri. And, it's not going to work. Onitiri, she's a regular woman. She's a Yoruba woman. She's not a Fulani woman. Come on, let's talk to each other. Mo ti sọ lẹ́kọ̀ọ́, ó ní gbogbo agbára right láti ṣe anything nílẹ̀ Yorùbá. Ẹ̀yin kan ẹ má tẹ̀lé, ẹ tẹ̀léra yín àti sọ́sọ́sọ́ ẹ fẹ́ gbọ́. Ọjọ́ ìlẹ̀ fẹ́ gbọ́ràn nítorí òru la ti wà ń sìn. A ti wà lóru ń bì, aago 12 ti kọjá. Ìwọ kan ti jí ní London, wọ́n ń jambla. Ta ló fẹ́ máa jambla pẹ̀lú òyìnbó mọ́? Jẹ́ kílẹ̀ mọ́. Àjọ bẹ̀rẹ̀ àtijọ́ wọnú ṣòkòtò kan náà. Nípa òyìnbó ni o, èmi ò ń báyàn jù, mi ò ṣègùn, mi ò ṣe kinní kankan. Mi dẹ̀ ní lérí anything mọ́. Pẹ̀lú òyìnbó yìí, àjọ bẹ̀rẹ̀. Èmi àti ẹ àtijọ́ wọ ṣòkòtò kan náà. Ó bá tán. Tó ń jẹ́ kán kó pọ́npọ́ bòyá ẹ̀. Kóyìnbí ọmọ pọ̀ bí ọ̀sán jábọ́. Kóyìnbí adìndìnrín ẹ̀dá. Aṣojú ẹgbẹ́ òsì fáwọn aṣiwèrè bíi tiyín. Listen to me and listen to me good. Aṣojú ẹgbẹ́ kò sí fún àwọn aláìlọ́pọlọ bíi tiyín. Listen to me very well. Aṣojú ẹgbẹ́ kò sí fún àwọn ọ̀bàyéjẹ́ bíi tiyín. Tó o bá gbọ́ Yorùbá, òkú ti ẹ̀ gbédè. Èdè tó ń sọgun àwòmọ́, ibi tó ti bí ẹ̀gùn àwòmọ́. Ẹyẹ tó ṣu ẹ̀gùn àwòmọ́ àwòrán fẹ́ mọ̀. Ṣùgbọ́n tó bá pe nǹkan ní aṣojú, kì í ṣe aṣojú àwọn wèrè. Ṣùgbọ́n tó bá pe nǹkan ní aṣojú, kì í ṣe aṣojú àwọn ẹṣiwèrè. Aṣojú àwọn ọlọ́gbọ́n ni. Ká ṣù, ká pọ̀, ká ṣe rìbìtì, ká pawọ́pọ̀ nínú ọ̀rọ̀ ọpọlọ, nínú ìṣọ̀kan, ká gbalẹ̀ Yorùbá ni. Aṣojú kì í ṣe pé káwọn wèrè kán ṣùpọ̀, káwọn aláìlọ́pọlọ kán ṣùpọ̀, káwọn ìkà kí wọ́n ṣùpọ̀, káwọn ọ̀bàyéjẹ́ kí wọ́n ṣùpọ̀. Ìyẹn kọ́ ló ń pè láṣojú. So ó gẹ̀ẹ́tì ìtumọ̀ aṣojú. O gbọ́, àsáwọ̀ ni ẹ́ àti ìyá yín. Àsáwọ̀ ni yín. Ẹ wá sá wọnú ilé tó dáa, ẹ dẹ̀ balẹ̀ ọlá jẹ́ ni. It's not meant for people like you lots. Èmi ló ń pè kàṣà tó ń ké pàṣáró gbá lẹ́nu ẹ. This platform is not for bigots like you lots. This platform is not for bigots like you lots. This platform is originally meant for sensible and intelligent people. People that are ready to unite forces for the actualization of Yoruba nationhood. Not for bigots like you lots, that all you do in life is to destroy, is to disorganize, is to cause confusion and discord in order to hamper our progress in Yoruba nation actualization. Ẹgbẹ́ yóò sí fún yín, confọ́nà pẹ̀lú yín. So stop it. Stop this nonsense. Stop this bigotry. Stop this acrimony. Stop this ridiculous claim. Professor Wole Soyinka ló dẹ̀ tún kàn. Ẹ ti ya wèrè. Ẹ̀yin aṣiwèrè wọ̀nyí. Professor Wole Soyinka ló dẹ̀ tún kàn. Tẹ́ tún rán mọ́. Ó lọ bá Sunday nígbòho. Ẹ dẹ̀ sọ̀rọ̀ bí wèrè. Ẹ mọ̀ pé ẹ̀ ń sínwín ni. You guys are crazy. You are picking on a wrong guy. Èmi ló ń pick on. Stop it. Ẹ lọ́pọlọ. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ wèrè ni. Ta ló stop yín for God's sake pé kẹ́ lọ gbàjọba? It's your right. It is your right. Go and do it. You bastards. Go and do it. Queen's ìwọ àti Black Tiger àti yálà yáyín, go on and do it.
But don't tear other people apart in order to do that. You don't destroy people's psyche in order to do that. You talk like you are an unintelligent person. Why must you destroy another people's psyche in order to do your stupid stuff? Go on and do it. Ẹ ò ní láti bà ọkàn àwọn ènìyàn jẹ́. Ẹ ò ní láti sọ àwọn ènìyàn di oníbìnújẹ́ ọkàn kẹ́ ẹ tó ṣorí burúkú tẹ́ fẹ́ ṣe. Just go on and do it. That is why I have problem with you bigots, you brainless people. Ojú ọ̀run tẹ́yẹ fò láì faragóra náà ọkùnrin bí. Èmi ló ń bá sọ̀rọ̀ pàṣà bẹ́ẹ̀ nípò ń bẹ́gbẹ́ ẹ sọ̀rọ̀. You are so stupid. Ẹ fẹ́ kó ìgbìmọ̀ adélé wọlé. Who stop you bastards? Who stops you? Who stops you? Ta ló dí yín lọ́wọ́ pé kẹ́ ẹ má kó ìgbìmọ̀ adélé wọlé? Ta ló dí yálà bàbá báyìí lọ́wọ́ láti kó ìgbìmọ̀ adélé wọlé? Ẹ kó wọlé náà. Ó ní yóò tiẹ̀ pé ẹ ti ṣe ìgbìmọ̀ adélé, ẹ ti declare, ẹ ti occupy. Now ayé dẹ̀ ti gbọ́ fún yín. Ẹ̀yin àti yálà ìyá yín ẹ dẹ̀ fẹ́ kó ìgbìmọ̀ adélé wọlé. Go ahead and do it. No one stops you. Ẹnikẹ́ni ò dín lọ́wọ́ mú náà. But ẹ ò ní láti máa bà àwọn ènìyàn lọ́kàn jẹ́. Ẹ ò ní láti sọ àwọn ènìyàn di oníròbìnújẹ́ ọkàn kẹ́ tó ṣe. Ṣé mọ ohun tó máa ń hùwà bẹ́ẹ̀ yẹn? We call them sadists. You people are sadistic. You people are sadistic people. Go and look into the meaning of sadists. You guys are sadists. Ẹ̀yin tẹ́ fẹ́ láyọ̀, tẹ́ dẹ̀ torí pé fẹ́ láyọ̀, tẹ́ ń bà àwọn ènìyàn tó kù nínú jẹ́, náà ń pè ní sadists. Torí ọ̀pọ̀lọpọ̀ yín ò gbóyìnbó anyway. Ẹ gbóyìnbó. Ẹ dẹ̀ ti ní àwọn bàbá olóyìnbó katakata, olóyìnbó katakata tó máa sọ òyìnbó bí ìgbà tí caterpillar bá ń kọlu igi ọ̀pẹ. Tó lè advice ní dáadáa. Understand me? You people are sadists. Stop being sadistic. Go ahead and declare your government. Ẹ ti ṣe constitution yín. Ṣé ìgbà tẹ́ ń ṣe constitution ṣá dín in lọ́wọ́ ṣá? Ṣé Sunday Igboho ní kẹ́ má kọ constitution ni? Ṣé bàbá Bánjí Akíntóyè ní kẹ́ má kọ constitution ni? Ṣé ìgbà tẹ́ declare tẹ́ occupy? Ṣé Sunday Igboho dín in lọ́wọ́ mú? Ṣé bàbá Bánjí Akíntóyè dín in lẹ́sẹ̀ mú? No. Okay, ẹ dẹ̀ ti fẹ́ go ahead kẹ́ lọ gbé ìjọba fìdíhẹ́ wọlé, ìjọba aṣojú. Go ahead and do it. But don't bring Sunday Igboho into the picture like your stupid, ignoramic, imbecilic black lion was saying. Ẹ ní láti destroy man yìí. That is where you run into problem with me. Ó ṣaṣojú kò ṣaṣojú, mo ti sọ tẹ́lẹ̀ wípé aṣojú yìí has lost its total value. It's as good as being disbanded. Because this platform was meant for good purpose. Niru wa ṣe darapọ̀ mọ́, and darapọ̀ mọ́ wọn wèrè now. You can tell I don't mingle with idiots. I don't focus my attention on idiocy and idiocracy. I don't do it. But we end up to realize that this platform has become a bigoted platform. It is as good as being disbanded. So don't pick on me. Don't pick on me, you ignoramus. Don't pick on me, you non-entity. Stop it. Oh my God, my friend in a million blast in láyé yaba dànù kọ́ mi o máa wú ẹ yabayaba máa wú ẹ yabayaba ẹ fi Igboho lọ́rùn sílẹ̀ ẹ fi wá lọ́rùn sílẹ̀ ẹ fi bàbá Bánjí Akíntóyè lọ́rùn sílẹ̀ ṣùgbọ́n I repeat it tẹ́ ẹ bá gbé ìgbìmọ̀ aṣojú yẹn wọlé ní end of this April as you promised
kò ní dá fún yín. Tẹ́ ẹ bá gbé ìgbìmọ̀ aṣojú yẹn wọlé, kẹyàn gọ́fúnà lẹ́kọ̀ọ́, kẹyàn gọ́fúnà anyway, àtìmọ̀bí tẹ́ fẹ́ gbé Black Tiger sí ìpínlẹ̀ Ògùn, á wá bá wa lẹ́gbàá, á wá bá wa lẹ́gbàá. Mo rò pé Èkó ló fẹ́ gbé wọ lọ. Èkó ni wọ́n torí wọ́n ti wine and dine, like you said, you have wine and dine with Tinubu anyway, so we know you. Àkúmọ̀ṣẹ́ tó ń ṣe, please, kò ń bí má pick on me o. Don't don't choose a wrong target. Tó bá choose me, I will tear you apart. Mo kébì ò dàgbà má lábẹ́ o. Gbogbo ìgbìmọ̀ àgọ́ máa san. O lè sọ̀kò ìjà sórí ilé bàbá tèmi kó balẹ̀. Like I used to tell you, bí o bàbá mi á bá burú mi, bí o bàbá yà má bá bàbá mi, kò ní balẹ̀, máa wọ́n ẹ. So stop it. Ẹ lọ ń pe Májàsọ́lá ní olórí ọmọ àlè ilẹ̀ Yorùbá, kò ní dá fún yàrá yá yín. Tó bá yẹ pé àwọn tó dá platform sílẹ̀ náà fún ẹ láṣẹ láti ṣe yẹn, kò ní dá fún gbogbo yín. I repeat it. So ìgbà tó gbé ẹ wọlé prematurely, nítorí kó wá máa sọ̀rọ̀, kò ní dá fún gbogbo yín. And I mean it. Ẹni tó bá sọ pé mo sọ̀rọ̀ gbóhùn kó gbé mi lọ sí court, mo kú tí ní kí ayé gbé mi lọ sí court tẹ́lẹ̀, mi ì tí ì rí ìwé ẹjọ́ yẹn anyway. This platform is not meant for bigots like you. It's meant for intelligent, unifying people. You guys are not unifiers. You are destroyers. Any other.